Welcome to Culture Africa TV. Oh,
Commissioner of Peace. lásìkò rẹ̀.
ìṣòro tó má lè ní àkókò tó lára láre. Wọ́n ní alápátá làbẹ́tù, ibi gìgàgìgà làbẹ́tù. Gbogbo àwòrì pátápátá wọ́n ní ìta gbangba làbẹ́rẹ́ ajílẹ̀ kéde. Èyí wọ́n bẹ̀rẹ̀ lé ẹni tó rán mi wá o. Princess Adéyẹlá o. Ẹ bá mi sọ pé ìyá ọba o. Ọmọ
ẹni ní. Omi bá ṣàn jáde nínú òkè ń dá padà o. Kábíyèsí, omi àwọn ọ̀nà ìwọ̀ àti kórè òní. Ẹ bá ti jáde ẹ̀rọ kórè bọ̀ wálé. Ó yẹ bí investment opportunities. Èyí tó ń bọ̀ lágbòdo wọn ni yóò máa wọlé wá. Àṣẹ ni ẹ o.